táyé mọ́ ń pè yẹn náà wọ́n ti kí fúnra wọn ọwọ́ ọ̀gá ni mo wà báyìí ọ̀gá dẹ̀ ti tàmí fẹ́ lò mí. ọmọ mi ló fà lé ìjọ lọ́wọ́ ẹni ó sì fà lé lọ́wọ́ ń bí wọ́n jábọ̀ mi sí wọn kọ́ ọmọ mi débi tó pé òun wà mú lọ́la òun wà mú lọ́la pípé tọmọ pé ló ní wọ́n ń fi yà jẹun yà ni wọ́n fi ń jẹun o pankẹ́rẹ́ àti rọ́bà ni wọ́n pé wọ́n fi ń na wọn. ọkọ rẹ mọ̀ ó lóun ò sí nílé ọkọ kí ló ṣẹlẹ̀ ó ní long story ni. eléyìí tún ní agbára o ẹ̀yin èèyàn màmá arúgbó kùjẹ́kùjẹ́ kan ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Oriyomi Hamzat wípé alàgbà Biola kó ti gbọ́ ọmọ òun lọ sórílẹ̀‐èdè Lybia láti máa fi ṣòwò náà bì bówó ẹrú sì ní í ṣe ń bẹ̀ kò yé èèyàn o àmọ́ Biola ṣàbẹ̀sí ní pé màmá àgbà lemọ́lemọ́ pé ìyà ń jẹ òun o ó lójoojúmọ́ ni wọ́n ń lu òun o kí wọ́n ti fẹ́ lu tòun ta o lórílẹ̀‐èdè Lybia pé òun fẹ́ padà wá sílé pé kí wọ́n tètè ké gbàjarè lọ́sọ́dọ̀ Alhaji Oriyomi Hamzat báyìí o kóun má bàa kú sórílẹ̀‐èdè Lybia o ẹ̀yin èèyàn bó o ló ṣe ṣẹlẹ̀ bó o ló ṣe jẹ́ ta ló gbàjọkẹ́ lọ sí orílẹ̀‐èdè Lybia àní ẹ súnmọ́ bísẹ̀ ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ o ẹ wò ó alàgbà Biola ó kọ́rọ̀ dálẹ̀ ilẹ̀kùn o ó lóun lẹ́nìkan ọ̀rẹ́ òun tímọ́tímọ́ ni Alimat ni wọ́n porúkọ ẹ̀ wọ́n lórílẹ̀‐èdè Lybia lòun wà ní títí ẹ̀ páwọn sì máa ń pèrè àwọn lemọ́lemọ́ ó ní lọ́sàn-án kan òru kan làjọkẹ́ ìyún ọmọ ìyá àgbà ló bá ṣeré wá sọ́dọ̀ òun o ló wá rí i pé òun àti Àlímọ́ bẹ̀rẹ̀ sí ní pera àwọn ló bá bẹ̀rẹ̀ sí ní tẹ́tí sí gbogbo conversation àwọn ó ní nígbà táwọn fi parí kóòlù yẹn báyìí ló bá bẹ̀rẹ̀ sí sọ pé kóun fóun ní nọ́mbà Àlímọ́ torí pé kíni torí pé òun náà fẹ́ lọ sórílẹ̀‐èdè Lybia ó ní gbogbo bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kún tí wọ́n ń pa láàrin ara wọn pé òun ò mọ̀ ń pa ẹ̀ mọ́ o òun kàn ṣáà rí i pé wọ́n gba nọ́mbà ara wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pera wọn ká tó ṣẹ́jú pẹ́ Àjọkẹ́ ti dèrò Lybia o ó dé Lybia tán ní nǹkan ò bá jọra wọn mọ́ o gbogbo nǹkan tó lérò ti tẹ́lẹ̀ gbogbo ẹ̀ bá polúkúrúmuṣu ẹ̀yin èèyàn àní ẹ̀súnmọ́ bísẹ̀ kí lóhun tájọkẹ́ ṣe fọ́gà rẹ̀ kó tó di pé ọ̀gá rẹ̀ tún ta sọ́dọ̀ ẹlòmíì ó ṣàbẹ̀ sí ṣòwò ẹrú káàkiri bówó ẹrú ni bówó nàbì ni gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú ilé tí mo mú wá fún yín ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé léyìí ó kẹnu ó fẹnu bẹ́ẹ̀ ló tún lọ́ọ̀rìn. ó tó di pé mo gbé yín débẹ̀ mo gbóṣùbà káre fún Alhaji Dr. Oriyomi Hamzat fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí ètò yìí pàápàá jùlọ lórí ilé tí mo mú wá fún yín sáà ìtorí ètò yìí nǹkan kì í síbẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ máa comment kẹ́ máa like kẹ́sì máa pín káàkiri láì dé ìnà pẹ́nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. ẹ kálẹ́ o. ọ̀rọ̀ ta lẹ mú wá. Biola ni o. kí ló ṣe fún yín. ọmọ mi ló fà lé ìjọ lọ́wọ́ ẹni ó sì fà lé lọ́wọ́ ń bí wọ́n jábọ̀ mi sí wọn kọ́ ọmọ mi débi tó pé òun wà mú lọ́la òun wà mú lọ́la ní wílà tó sùn mẹ́ta o kò sì ti ré èkórè mú ń bẹ ọmọ pípé tọmọ pé ló ní wọ́n ń fi yà jẹun yà ni wọ́n fi ń jẹun o pankẹ́rẹ́ àti rọ́bà ni wọ́n pé wọ́n fi ń na wọn o pé tá a bá fẹ́ kẹ́mi wọn bọ́ kó wọn kábọ̀ ń lọ sí Oríyọmí o ẹjọ́ ẹ dákun ẹ gbà mí o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí kí Biola kó pe ẹni tó fọmọ mi lé lọ́wọ́ kó bá ń bọ́ ọmọ mi wálé o ẹ dákun ẹ gbà mí o ọmọ mẹ́rin lọmọ mi kó lẹ̀ o ó ń bẹ́ ń lé o wíwí tí ó wìjọ tó mú wá ọ̀pọ̀ tó la tí ó lọ ni ló pé òǹfẹ́ tíráfù èkó mọ́sẹ́ bí ń lọ o wọ́n mọ̀ pé bí ó dènà ní ń lọ o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí kó ọmọ mi ó wálé o. ó ti dá màmá ó ti dá Mr. Biola ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà Alhaji. ẹ rọra sà. yes sir. ẹ ti gbọ́ tí màmá sọ. bẹ́ẹ̀ ni àgbọ̀ yìí sà. bóò ló ṣe jẹ́. Alhaji ẹ ní jí yóò ń yá o. àmín. ẹ fẹ́ kún sílé ẹ sì ní fẹ́ kún lé tẹ́ bá dé o gbogbo etí kọ̀ọ̀kan mi ti ń gbọ́ mi ní àṣálẹ́ yìí wọn ò ní jí yóò ń yá o. èmi ni Biola ọlọ́sàn tí wọ́n pariwo this is that Alimat tó wà ní Lybia èmi àti ẹ̀ ti jọ wà past 4 years láti john chat Àjọkẹ́ yẹn rè òun wà ní Nàìjíríà lẹ́yìn àpòmù àbí àti ẹ̀ náà jọ wà ní gbogbo bí mo ṣe máa bá Alimat sọ̀rọ̀ tájọ́ máa ṣe fídíò kọ̀ Àjọkẹ́ máa wà àwí ẹ̀ so èmi ò sí ìgbéléṣẹ́ travel ni mo ń ṣe bricklayer ni mí mo máa ń lọ Àbújá mo máa ń lọ s'Èkó
ó máa tó bí 4 months sísìn yìí ni mo rí kọ́ Àjọkẹ́ ó ní kí n fóònù ní nọ́mbà Alimat mo ní kí ló fẹ́ fi nọ́mbà Alimat ṣe ó ní kí n má wọ̀ ìwé aráàsìrè ilé ọkọ ló wà tèmi ò sì mọ̀ pé ó ti kúrò nílé ọkọ so èmi sì fún ní nọ́mbà wọ́n ti jọ sọ̀rọ̀ láàrin òun àti Àlímọ̀ yẹn tí wọ́n ti jọ pátá tí wọ́n ti jọ kún létà làlímọ̀ yẹn wá padà pè mí pé ẹnìkan bóun chaati pé láti olóko ọ̀hún Àjọkẹ́ mo ní bẹ́ẹ̀ ni pé ọwọ́ mi ló ti gba nọ́mbà ó wá lọ pé òun fẹ́ wá sí ibẹ̀ yẹn mo ní sọ ọ sọ fún ẹ pé mo ní sọ ọmọ bó ṣe jẹ́ sọ ọ sọ fún ọkọ rẹ̀ ó ní kò sí nílé ọkọ mo ní kò sí nílé ọkọ báwo mo ní òkè màá pè é padà mo kọ́ ti fóun mo pe Àjọkẹ́ yẹn ń gbọ́ ọlọ́pọ̀ fẹ́ travel sọ́kọ rẹ̀ mọ̀ ó lóun ò sí nílé ọkọ kí ló ṣẹlẹ̀ ó ní long story ni ok èmi ni kọ́ ọ máa lọ mẹ̀sìn kọ́ ọ lọ́bọ̀ ìjà àwọn pẹ́rẹ́ǹtì rẹ̀ ọmọ o ó lóun ti gbọ́ èmi ń báṣẹ́ tèmi lọ èmi ti kó lórí yẹn later mo lọ ọwọ́ tó pè mí pé òun ti fẹ́ gbéra mo ló ti fẹ́ gbéra bíi báwo ṣé mọ́mí ẹ ti wà nílé mo ní bo mọ́mí wà ó ní mọ́mí wà lábúlé mo ní má ti lọ tí mọ́mí rẹ̀ ọba ti fọwọ́ sí pé kọ́ ọ lọ ò lè lọ ọwọ́ àdìjọ́ mọ́mí máa dé ó fi ìjọ yẹn ó pè fún mi ní ọ̀túnla èmi náà calculate iṣẹ́ tí mò ń ṣe mo wálé kí n lè bá confirm bóyá mọ́mí wà àwẹ̀ àbí mọ́mí ò wà àwẹ̀ ẹ̀ níjọ́ mo sì dé alẹ́ ni mo dé nígbà òdìjọ́ kejì mo pé mi ì mọ́lé wọn olójúwe fún mi lóòótọ́ ó wá jáde bá mi níbẹ̀ ó wá jáde bá mi ní títì mo rí mọ́mí náà mo sì dọ́dọ̀ mọ́mí báwo ni pé ẹ ti jọ yanjú ọ̀rọ̀ mi mọ́mí láwọn ti gbọ́ wọ́n sì ń rẹ́rìn wọ́n ní pé mọ́mí kan sọ fún mi níjọ́ yẹn pé ọmọ tó fẹ́ kó sílẹ̀ pé kò ní fún àwọn ní owó pé kò ní fún àwọn lówó tí àwọn máa fi tọ́jú ọmọ mo ní kó pé lórí fóònù rẹ̀ ó lóun ò ní dátà mo sì yọ fóònù mi lápò mo sì pé fóònù mo sì láàdì spoon speaker wọ́n sọ fún mi yí pé àwọn most of the people táwọn máa kó wọlé pé wọ́n máa ń gbowó lọ́wọ́ àwọn pé wọn ò ní wá mọ́ pé bọ̀ tó bá dé ọ̀dọ̀ ọ̀hún tóun bá ti rí báyìí ó máa send owó sí mọ́mí sí àwọn parent ẹ̀ tó fi máa jẹun ok kò sí problem èmi sì kúrò níbẹ̀ padà èmi padà sí kó padà tèmi but mo fi nọ́mbà mi sílẹ̀ mo sì drop nọ́mbà Alimat yẹn tí ń lọ bá yẹn mo drop nọ́mbà rẹ̀ fún mọ́mí níjọ́ yẹn gbogbo pé information tí bá ti ń lọ pé kémi ò máa give mọ́mí later n kò sì gba ọjọ́ kẹta olóhùn ti dé sí Kano mo ló ti lọ ok Ọlọ́run máa bọ́ rìnrìn àjò rẹ o n kò sì dé ó tún gbò tó dé Nìjẹ̀ ó tún pè mí mo tún pe mọ́mí náà kó ti dé báyìí o láti Nìjẹ̀ yẹn ni mi ti mọ wẹ́rà ni mi ti gbọ́ information apá rẹ̀ mọ́ mo sì ń bá Àlímọ̀ yẹn chaati ibo náà dé òun náà sọ pé ó lọ pé àwọn tó lọ píìkì wọn pé wọn ò tí ì dé sí wọn pè bìkan ní last ghetto pé bẹ́ẹ̀ ni wọ́n máa dé sí pé wọn ò tí ì débẹ̀ nígbà tó sì débẹ̀ ó pè mí mo pe mọ́mí náà fún ọmọ yẹn gangan ó bá mọ́mí rẹ̀ sọ̀rọ̀ mọ́mí yẹn gan kí mi lórí fóònù wọ́n pè mí wọ́n kí mi lọ́sàdúrà fún mi lórí fóònù láti gbà yẹn èmi ò sì gbọ́ anything mọ́ bọ̀ tí gbogbo gbà yẹn àáfà yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí mọ́mí ọ̀ká kó tó lọ àáfà yìí mo wà níbẹ̀ níjọ́ tí mo lọ síbẹ̀ on the run àáfà yìí wà níbẹ̀ àáfà yìí sì ń tẹ fóònù information rẹ̀ àwọn àáfà yìí náà wọ́n ti ń collect wíjì pé èmi máa lè free torí pé mi ò sí ara àwọn tí ẹ wà ní ara láti jọ máa gbọ́ gbogbo ohun tí wọ́n bá jọ tó bó ṣe ń lọ but wọ́n sọ later sọ fún mi pé sọ wípé wọ́n fìyà jẹun wọ́n nà wọ́n ṣe everything but wíwárà gbogbo ohun tó ń sọ fún mi lórí fóònù tí wàá ti ń bí mi sọ̀rọ̀ kọ́ máa sọ báyìí fún mi gbogbo first note rẹ̀ ó wà lórí fóònù mi bẹ́ẹ̀ mo tún bá Alimat yẹn sọ pé ń gbọ́ kí ló ṣẹlẹ̀ lọ gbọ́ mọ́ yìí ó sọ fún mi pé wíwárà pé ọ̀nà ò da mo sì tún ní ọmọ kan náà níbẹ̀ yẹn náà tó jẹ́ pé bí àbúrò tó ń ti wà ńbẹ̀ gbogbo tí Alimat yẹn bá ti sọ fún mi màá tún pe ọmọ yẹn náà pé ṣé lóòótọ́ ni onímọ̀ yẹn sọ fún mi pé ọ̀nà ò da pé wọ́n ń jà ní Lybia títí níjọ́ Sunday eléyìí Sunday tó lọ yìí mo tún lọ sọ́dọ̀ mọ́mí wọ́n máa ń lọ ọ̀dọ̀ wọn ntẹ́gbàmí bá ká máa ṣe fún wọn àbí bí ó ṣe di ìjẹta ọjọ́ Wednesday tí mò ń gbọ́ tán pè mí ní Agidigbo pé mo gbọ́ mọ́ lọ sí Lybia something like that tó gbé mi dé báyìí ní alájí o. kí lorúkọ yín sà. Biola lorúkọ mi sà. Mr. Biola báwo lẹ ṣe involve ara yín tó yẹn nínú mátà yẹn tẹ́ ẹ bá mọ̀ sí ẹ fi ìpẹ́ ti involve ara yín jù ẹ̀yin ni ẹ mọ̀mọ́ fi iṣẹ́ tí ń lẹ̀ láti kò tẹ́ ẹ wá rí mọ́mí ẹ̀. èmi lè fi confam pé bóyá mọ́mí rẹ̀ wà tí mọ́mí rẹ̀ ọba ti wà wí ẹ̀ èmi ò lè jẹ́ kó lọ torí mo sọ fún un pé kó máa lọ. that means pé lílọ tó lọ yẹn gan ẹ mọ̀ sí. kò sọ fún mi àwọn àti Àjọkẹ́ Alimat yẹn wọ́n ti jọ yanjú ọ̀rọ̀ o wọ́n ti jọ yanjú ẹ̀ kí n tó mọ̀ sí o. wíwá tẹ wá bá mọ́mí ẹ̀ yẹn kí ló tẹ̀ sọ fún mọ́mí ẹ̀ lọ́jọ́ yẹn pé lóòótọ́ lẹ́mẹ́ni yìí o ṣùgbọ́n ẹ̀ mọ̀ sí travelling rẹ̀ yìí o. mo sọ fún mọ́mí o Alhaji Ọlọ́run rí mi mo sọ fún mọ́mí o
tí ọmọ ìtàn sọ pé kọ́ sẹ́ǹdì owó sáwọn tọmọ torí ọmọ tó kó lẹ̀pọ̀ ọmọ tó bá máa fi jẹun. mọ́mì ṣé lóòótọ́ ni wọ́n sọ fún yín páwọn ọmọ sí travelling rẹ̀. ọ̀pàrọ̀ ni o ọmọ mi ó kó mo bí màmí sí aláàjì ọ̀pàrọ̀ ni Biola lọ́sọ̀nà rẹ̀ Biola lọ́mọ àlìmọ́ o ọmọ mi ọmọ àlìmọ́ oko mo bí màmí sí o. ọ̀dà ọ̀pàrọ̀ ni o Biola parọ́ ni o. ọ̀dà mọ́mì Biola parọ́ ni. bẹ́ẹ̀ mo sọ. gbogbo tẹ́yìn sọ kò sí rọ́ńbẹ̀ báyìí Biola màlímọ̀ Biola olóhùn màlímọ̀ mọ́. ọ̀pàrọ̀ ni o ọ̀pàrọ̀ ni. Alhaji. ọ̀pàrọ̀ ni òun lọ sàtọkùn rẹ̀ lọ òun ló mú lọ òun lọ màlímọ̀ o. Alhaji. Mr. Biola ọjọ́ wo lẹ pe àlímọ̀ náà. ẹ̀mí àtàlímọ̀ sì jọ sọ̀rọ̀ níbi ìjẹ́ òní Friday ìjọ Wednesday ìjọ Tuesday àjọ sọ̀rọ̀. ó yẹ pàlímọ̀ báyìí. lájọ Tuesday lájọ Wednesday tí mo ti ń pè gbá ó ti gbọ́ Kókórò Alátẹ kò píkì kọ́ mi o. even gbogbo Alhaji kẹ́ẹ̀bá gbogbo voice note tá a jọ ṣe ọ wà ní orí fóònù mi báyìí tí mo sọ yìí pé mi ọmọ yẹn gan ọmọ wọn tó ń sọ yìí tó ní wọn rìn àtúnjọ sọ ní àná lánàá yìí tí mo ní mọ́mí ẹ ti gbé mi lọ sí Kókórò Alátẹ ó nígbà tí a fi lè gbé mi lọ sí Kókórò Alátẹ yes voice note wà lórí fóònù mi yìí. ọ̀ya ẹ play rẹ ẹ̀yin ọmọ mọ́gàjì ẹgbàá. èmi ò mọ mi mẹ́nìtì náà wọ́n ṣàlàyé fún mi ìgbà tí wọ́n láwọn pé gẹ̀yìn ò gbé kọ́. ẹ̀yin ọdún yẹn sókè àgbọ̀. ní àrò tí gẹ̀yìn sẹ́ni àrò ó sẹ́ni nọ́mbà àrò sí àbúrò mi àrò yẹn náà kò gbé kọ́ kò sí anything bí àtọ́rẹ́ náà ṣe gbé gbèsè tàn gbé èmi ò mẹ́nìtì èmi náà dẹ́ pé kò gbé kọ́ mi kò dẹ̀ reply bí àtọ́rẹ́ náà ṣe gbé gbèsè tàn fẹ́ ìgbà tán dẹ̀ gbé gbèsè kò yẹ kán sọ kán dárúkọ ẹ̀ gẹ́yìn lọ́yẹ̀ kán máa pariwo and then ọmọ tó ṣẹlẹ̀ máa pe mẹ́rin mi sìn máa pè wọ́n sìn nítorí wàá sọ màá wá fún ọ ní feedback tó ti yẹ mo fẹ́ lọ́nbẹ̀ má bínú and then bó ṣe wà yẹn gẹ́ẹ̀ yẹn kò even though gan ọ̀gá pè kò reply ọ̀gá wọ́n ní kó sanwó kò rówó san ó ní kò gbé kọ́kọ́ kò sí anything gẹ́ẹ̀ yẹn ò dá sí nǹkan kan mo kàn wà mí báyìí ni ṣùgbọ́n àwọn ọmọ mi náà sẹ́ni owó sí mi ló fi ń jẹun àti gbogbo ẹ̀ kò dá sí nǹkan kan ìrìn àjò yẹn ó lágbára kódà àìmọye ẹ̀mí ló bọ́ lójú ọ̀nà tí báyìí pé àná tí mo rí gbà mi mọ̀ pé ọmú wọn náà mọ̀ torí tọ́lọ́run mọ́ bínú tó ti yẹ bẹ́ẹ̀ yẹn mọ́ bínú kò sẹ́ni tí ara bí amó ò ní ta tó ti yẹ bẹ́ẹ̀ yẹn mọ́ bí bá ṣe jẹ́ màá fi ẹ̀ padà. màmá ọmọ yìí bá yín sọ̀rọ̀ náà. ó bá mi sọ̀rọ̀. kí ló sọ. ó ní èmi ò pé ìgbésẹ̀ tí mo gbé ntọ́sí jẹ́ pé àwa la sẹ́ǹdì owó sí níbi ọjà sí tí ò sí pé kẹ́ni lọ́jà ń ṣe gbèsè a sì pé ẹni tó pé ń rọ̀dọ̀ rẹ̀ tọ́jà síbi ọjà sí tí ò rè fún un ní oúnjẹ kò fún un lówó àwa pè kọ̀ lọ́mọ pípè tí mo pè é lọ́wọ́ àdàlù ní wàhálà mi ti pọ̀ ọlẹ́rìí gbé ọmọ wa níbi tí tó ń já sí ntọ́wí ntí Alimatu tó wí fún ọmọ náà o ọmọ sì ní à ń fìyà jẹun ebi ń pa òun kódà ọmọ yín tó sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ bí ẹni tí ń yà ń jẹ́ níbi tó wà. ó sọ ẹni wọ́n nà lẹ́gba ọmọ ilé yóò sọ̀rọ̀ nígbà tán náà lẹ́gba. ẹ̀bà fún àná yìí nǹkan bí adín orí kẹ́ ẹ̀dín orí vìtì èyí ń lẹ̀bà dín ó lò èyí ń lọ yẹ fún ọ kì í ṣe ti Biola lọ yẹ fún ọ kì í ṣe ti Biola. màmá náà wọ̀rí màmá sẹ́rí tí yẹn ó ti wá kí ti Biola yìí tó wà. tọ̀dọ̀ wa yìí. Biola bá sọ̀rọ̀ tán. ọ̀rọ̀ àná lélẹ́yìí ọ̀rọ̀ àná. ọmọ yín pè yín lẹ́yìn tí Biola bá sọ̀rọ̀ tán. èyí nǹkan ló yẹ gbélé. ọ̀tànà ń bẹ́ẹ̀ tọ̀sẹ̀ tọ́lọ́ ń bẹ́ẹ̀. Biola ìjọ òní wọ́n bá sọ̀rọ̀. ọ̀rọ̀ alẹ́ àná tí mo kú ni tó mo wá báyìí lánàá. ó ní a ti ta mo ọ̀rọ̀ ayé bá sọ̀rọ̀ wọ studio ọ̀rọ̀ nígbà mo kú báyìí alẹ́ àná ọ̀rọ̀ tí mo bá sọ ni pé mọ́mí ẹ ti gbé mi wá Agidigbo. ó ní a ti ta ń. ó ní a ti ta ń. màmá ẹ já gbọ́ rẹ̀ dákun. ok mo ti gbọ́ bá ṣàṣejẹ́ torí gẹ̀ yẹn kò sọ nǹkan gidi ibùdó gan òun àti ọ̀gá ọjọ́ yọ nígbólóhùn aṣọ̀gán lánàá gẹ̀ yẹn kò sí nípa kò bá mi sọ̀rọ̀ mọ́ àti títáyé mọ́ ń pè yẹn náà wọ́n ti kí fúnra wọn
ọwọ́ ọ̀gá ni mo wà báyìí ọ̀gá dẹ̀ ti tàmí fẹ́ lò mí ìdí nìyí ọwọ́ ọ̀gá ni mo wà báyìí o bàbá sàṣe jẹ́ṣá màá tún máa fún yín ní àbọ̀ wọn ní tó bá di ní èní mọ́tò máa wá gbé mi mo yìn sí lọ́wọ́ ọ̀gá yẹn mọ́ báyìí tó bá dé jẹ́pẹ́jẹ́ yẹn náà lè máa bẹ̀rẹ̀ bàbá sàṣe jẹ́ṣá tó ti ọlọ́run aràn yìí lọ́wọ́ ẹ̀ sápò bàbá sàṣe jẹ́ ẹ ṣe ojú òní tí yẹn ra àánú gbà o ẹ kú àdó tí mi o ẹ ṣe o ẹ ti gbọ́ ẹ ti gbọ́. ní tó bá wọn sọ lánàá ta ló bá gẹ̀ ẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. ta ló fẹ́yìn lẹ́ bá sọ̀rọ̀ ó sẹ́ndì voice note yẹn sí fóònù ta lélẹ̀ fóònù ẹni tó tẹ̀lé màmá wa òun ló sẹ́ndì voice yẹn sí. ìgbà wo ló ṣe yẹn. àná ni àná ló ṣe yẹn. ìgbà tẹ wà ń bí ẹ̀ sí lọ́dọ̀ wa lánàá àbí òkè lábẹ́ aṣọ àbí. lábẹ́ aṣọ ni. èwo ni ó bá màmá sọ lẹ́yìn tó bá Bíọ́lá sọ̀rọ̀ tán because inú ọ̀rọ̀ tó bá Bíọ́lá sọ ó lóun ó pe màmá òun. kò sẹ́yìn gbọ́ aláàjì kó pe mẹ́ ntí wọ́n ti rí bíi ti tẹ̀lẹ̀ láti bí ọ̀sẹ̀ àwa là ń sẹ́ǹdì owó oúnjẹ sí ọ̀gá ọ̀nà ní ẹ̀mọ́ àná lọ sọ pé wọ́n ti ta ń. àmọ́ ẹ máa gbọ́ ẹ̀gbọ́n tó ń sọ ẹ máa gbọ́ ẹ jẹ́ mi ó ṣàlàyé fún yín. mo ti ń gbọ́ aláàjì. ẹ farabalẹ̀ wọ́n padà ta náà ní ibi tó lọ ọlọ́run jẹ́ wọ́n tà sọ́wọ́ ẹni ó dáa ni bá a ṣe kékékékéké tó bẹ́ẹ̀ gbọ́ rédíò ní àmọ́ alóko ẹrú ní Lybia ẹyẹ yọ̀ǹda àwọn ọmọ yín fún Lybia mọ́ wọ́n padà ta ní oko ẹrú lọmọ yín wà àdúrà lẹ́ẹ̀mọ́ gbàgbọ́ bọ́ sọ́wọ́ aláàánú ó lọ ṣẹ́rú ni sẹtífíkẹ́ẹ̀tì wo ló lọ fi ṣiṣẹ́ bẹ̀ yẹn kí ló lọ ṣe Lybia náà dúpọ̀ lọ ṣẹ́rú lọ wọ́n máa ta náà ní ẹni tó gbé lọ ó fẹ́ jèrè lórí ẹ̀ ni tó bá ti wá débẹ̀ yóò wá máa sìn wọ́n nígbà tó bá tó san owó tó fi gbé wọlé pé tó tún jèrè lórí ẹ̀ inú ó tó máa pawó fúnra rẹ̀ gangan ibi tó wà yẹn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó ń pè lọ́gàá yẹn ta ni ọ̀gá òun Bíọ́lá ta lọ̀gá yẹn. Alimat ní ń pè lọ́gàá. Alimat kọ́ Alimat ló ń rí fáàtì. ẹbí ajá sí ni ẹbí ajá sí ni ń pè lọ́gàá. Alimat ló ń rí fáàtì as gẹ́ẹ̀ yẹn tọ́lọ́ sọ pé gẹ́ẹ̀ yẹn àti ọ̀gá wọ́n jà that means pé ó rí fáàtì Alimat tí wọ́n jẹ́ agent ẹ̀ Bíọ́lá ìwọ ni agent Alimat. Alhaji mi agent Alimat. Bíọ́lá ló gbé fún Bíọ́lá ló gbé fálì. Mama oh God mama má worry ẹ̀yin máa wò mí. Alimat ìwọ ni Bíọ́lá ìwọ ni agent Alimat nítorí pé kí lórúkọ ọmọ tí mà. Àjọkẹ́. nítorí pé Àjọkẹ́ ò mọ Alimat rí from Adams. The communication started on your phone. Ìwọ ló dẹ̀ jẹ́ kí Àjọkẹ́ mọ̀ wípé ibi báyìí ni Alimat wà. Alhaji. Máa gbọ́ jẹ́ kí n gúnlẹ̀. Another thing tí wàá notice ni pé àbúrò tiẹ̀ kan ló ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Ìkí àtàlẹ́ni yẹn gbàdé bẹ́ẹ̀. Gèsè kí Alimọ̀ o. Even àbúrò mi tó wà ń bẹ̀ yẹn gan, ó ti débẹ̀ tán kí n tó mọ̀. Ó ti débẹ̀ thank you. Ó ti débẹ̀ tán kó tó mọ̀. Kí n tó mọ̀ nígbà tí gẹ̀ yìí wà níbẹ̀. Máa gbọ́ you cannot tell us that you don't know anything about that transaction that business that travelling. Alhaji mo fi 100 àlùkùrẹ́ǹsẹ̀ rí lórí iṣu Àjọkẹ́ yìí mo tó mọ̀ pé àbúrò mi yẹn wà ń bẹ̀ nígbà tí mi àti àbúrò yẹn tí mo ń chat tí mo ń connect. àjọkùtà àbúrò rẹ lẹ̀ 100 àlùkùránì lò lórí pé ọmọ kankan nípa Àjọkẹ́ àti Alimat. Wàláì tàláì tó bìlì ẹ̀zìm lẹ́yìn nọ́mbà ayọ̀ tó ti gba nọ́mbà lórí ọwọ́ mi yẹn tí wọ́n fi yanjú ọ̀rọ̀ ara wọn mi mẹ́nìtìn àwọn ọ̀rẹ́ ìsìjọ́ tó pè mí pòun fẹ́ gbéra mo ní sẹ́ mọ́ mi ti wà àwí ẹ̀ ó ní mọ́ mi wà àwí ẹ̀. kò pínlẹ̀ búra wàláì tàláì tó bìlì ẹ̀zìm ló sọ ṣe Bíọ́lá Alhaji wàláì tàláì tó bìlì ẹ̀zìm. n gbé pé muslim lè mi mo sì ń kírun lójú méjèèjì so ìtọ́jú máa sọ báyẹn nìyẹn sáà. Bíọ́lá sáà. Bíọ́lá sáà. ẹni tá a bá apá lọ́wọ́ rẹ̀ olóore apá Àjọkẹ́ ọmọ Alimat rí Àjọkẹ́ ọmọ Alimat látòrí fóònù tiẹ̀ bẹ́ẹ̀ni ṣé fóònù rẹ ṣé láptọ̀pù ni àbí flat screen television
tó fi jẹ́ pé gbogbo communication tí wà àti Alimat ń ṣe lórí fóònù ẹ òun l'Àjọkẹ́ ń rí ṣé girlfriend ẹ l'Àjọkẹ́ ni tẹ́ẹ̀jọ́ sùn tẹ̀ léra yín tó fi rí gbogbo ẹ tó ń bá chat ṣé gbogbo àwọn tó wà lórí fóònù ẹ tó ń bá chat òun l'Àjọkẹ́ mọ̀ nípa communication yín ni. no Àjọkẹ́ is a girlfriend mi o níjọ́ nílùú mi oníjẹ́ sọ̀tọ̀ tá a ti máa ń ṣe gbogbo wa tá a ti tìbí sẹ́ẹ̀lì láti máa ń ṣe Àjọkẹ́ náà máa ń wà bẹ̀ bọ̀ tí wàá táyé wá ti ń ṣe fídíò kọ̀ ọmọ wà ń bẹ̀ n tó fi mọ pété mo bá ṣe fídíò kọ̀ tó gbé. wọ́n á fẹ́ mọ agent àwọn ará Lybia bọ́n ṣe máa ṣe gan-an nìyẹn indirect agent náà máa ń lò black catcher òun náà máa ń pè wọ́n catcher méjìlá ní àwọn babaláwo wọ́n máa ń lò wọ́n àwọn oníṣègùn wọ́n máa ń lò wọ́n àwọn wòlíì wọ́n máa ń lò wọ́n àwọn àfáà wọ́n máa ń lò wọ́n ṣùgbọ́n gbogbo àwọn tí mo náà máa ń lò wọ́n yìí àwọn tèké ni o babaláwo èké wòlíì èké àfáà èké àwọn náà máa lo kátà àwọn 419 wọ́n máa lo kátà iṣẹ́ kátà ni pé lọ́ọ́ bá wa mú yàn wá. but Alhaji kátà yẹn wá pólísì méjì kátà àkọ́kọ́ náà ń pè ní confirmed kátà yẹn ó ti mọ iye tí wọ́n fóun tó ń bá bá ọmọ èèyàn kan tí wọ́n gbá àbí tí wọ́n ṣiṣẹ́ wọn fún tó mú dọ́dọ̀ wọn ìyẹn mọ̀ọ́mọ̀ ń ṣiṣẹ́ ó bá wọn mú yàn wá ni. ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ black catcher yẹn ò ní mọ iṣẹ́ tí wọ́n rán òun kò ní mọ òun kàn ń ṣe tiẹ̀ ni òun kàn wà nínú òkùnkùn pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n túrú rẹ̀ náà àwọn èèyàn mọ̀ rí àwọn tí wọ́n ń lò ohun ò níye kan tí ó gbà lọ́wọ́ wọn kódà tán bá fún lówó bígbà tán fún lẹ́bùn ni. So you get it? So you are a black catcher on this particular matter because you are the only one we know. You are the only one tó mọ àwọn family ọmọ yìí tó fèkó lẹ̀ tó wá bá wọn pé màmá sẹ́ẹ̀ ti faramọ́ kó máa lọ. Màmá sì débí ìwọ Biola tí wọ́n mọ̀ náà wọ́n ń sọ. Gbígbé fóònù rẹ lọ bí ẹ ti ṣe fàájì máa bá Alimat sọ̀rọ̀ lórí fídíò kọ̀ ńgbà yẹn just to attract someone. Ẹ fẹ́ travel o nǹkan báyìí wà ń bí o you say direct ìwọ kọ́ ló pé ìwọ kọ́ ló sọ pé kó wá travel for communication tẹ́jọ́ níbẹ̀ yẹn yóò attract somebody somewhere. Òun ló mú Àjọkẹ́ tó fi wà attracted sí Alimat tó fi gba nọ́mbà Alimat lọ́wọ́ rẹ tó fi bá Alimat sọ̀rọ̀ lẹ́yìn rẹ. So láti exonerate tiẹ̀ gangan ó ní communication yẹn fi jẹ́ indirect tí ò fi jẹ́ pé ìwọ ló pé Alimat fẹ́ travel ọ̀yá gbà o láti exonerate ẹni it could be planned ó lè ṣẹlẹ̀. In this situation the Alimat you know tẹ́jọ́ sọ̀rọ̀ ká tó sọ̀rọ̀ lórí ètò tẹ́jọ́ communicate all of a sudden she refused to talk to you again. You are now neglected. She left you to face this matter. And what do you expect us to do? Ká fọwọ́ ra lórí pé ó ṣe dáadáa Biola ọmọwọ́ mẹ́sẹ̀. Irú ọlọ́pàá wo ni ó ṣe yẹn? Irú naptip wo ni ó ṣe yẹn? Àjọ tíjọba àpapọ̀ gbé àṣẹ fún tí wọ́n gbágbára lé lọ́wọ́ kí wọ́n máa gbógun ti ń tọ́jẹ mọ́ ìfẹ̀yìnpọ̀n èèyàn kúrò Nàìjíríà lọ sòwò ẹrú tí wọ́n lágbára bí EFCC tí wọ́n lágbára bí ICPC tí wọ́n sì gbàṣẹ lọ́wọ́ ìjọba láti tìyàn mọ́lé àbí láti rán lọ ẹ̀wọ̀n. Excuse wo ló fún wọn wípé ọwọ́ rẹ̀ mọ́ tónítóní lórí ọ̀rọ̀ yìí tí ìyá arúgbó yìí tí òfin ní máa sunkún láì jẹ́ pé ẹ present ọmọ rẹ̀ fún. Ó láti defend gbogbo eléyìí. Ọwọ́ rẹ̀ ò mọ́ rárá ò dẹ̀ jìyà oníyàtọ̀ bá jìyà lórí ẹ̀. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí wọ́n gan ọmọ mọ̀ pé bó o ṣe ń gbé kọ̀ yẹn bó o ṣe ń bá wọn sọ̀rọ̀ yẹn wọ́n ti ń dáná sí ẹ lọ́rùn. Ìwọ gangan lè má mọ̀ torí iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́rùn kò yé wọ gangan. Ní àdúrà tó ṣe nígbà tó bẹ̀rẹ̀ ètò ló fi nítumọ̀ wípé Ọlọ́run má jẹ́ á jìyà oníyà. Because truly tí ò bá jẹ́ wípé Alimat ní ètò burúkú kan fún Àjọkẹ́ kí ló dé tí Alimat ò gbé kọ́ọ̀lù tiẹ̀ mọ́ tí ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ nítorí pé wọ́n ti ta Àjọkẹ́ sí oko ẹrú
iṣẹ́ tí Àjọkẹ́ ò lè ṣe lọ́dọ̀ ìyá rẹ̀ ní Nàìjíríà ìní ọmọ ṣe Libya báyìí yóò dẹ̀ máa ṣe pẹ̀lú ìnira ni tó yẹ pé tí bá ń sunkún kò sẹ́ni tí ọ̀rẹ́ tẹ́bí bá ń pa kò sẹ́ni tí ó fún lóúnjẹ bóògbé bá ń gbẹ́ kò sẹ́ni tí ó fún lómi mu. Nigeria is not that bad débi wípé béèyàn bá rí ipò apá tó rí ipò ẹsẹ̀ tí kì í ṣe ọ̀lẹ kọ́mọ̀lẹ́rì nǹkan kan ṣe. Ọ̀nà tí ò da ní Libya lónìí tí wọ́n ń sọ fún wa Biola ọ̀nà Libya ò ṣẹ̀ṣẹ̀ mọ́ dáa náà síbẹ̀ ń gbọ́ròyìn ṣé ìgbọ́ròyìn ní ṣé ìgbé kí lè máa wètò fún gan-an. Libya téèyàn kan ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n ti ìyàwó tó wà nínú oyún mọ́lẹ̀ àtọmọ tí wọ́n ti ọkọ mọ́bòmíì tí wọ́n rìlíìsì ọkọ tí wọ́n rìlíìsì ìyàwó àti ọmọ àti ìyàwó tó wà nínú oyún àtàwọn ọmọ dísìn ẹ̀yìn ìgbà yẹn lẹ́yìn wá rán Àjọkẹ́ ẹran níṣẹ́ ẹdẹ tòrutòru tó bá jẹ́ pé Àjọkẹ́ mọ tí ó fèsì ni irú ohun tí fi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nǹkan lẹ́ẹ̀ mọ́ gbọ́. I don't know mi mọ bó ṣe fẹ́ ṣe o Biola mi mọ bó ṣe fẹ́ ṣe o ká ló lè rí kí lórúkọ ọmọ Alimat pè báyìí tá Alimat bá wa sọ̀rọ̀ a mọ̀ wípé Àjọkẹ́ ṣe ẹni tí Àjọkẹ́ ń pè lọ́gàá yẹn àmọ́ ẹni yẹn lè pretend bí pé òun ràn lọ́wọ́ oríṣiríṣi strategies ló máa ń lò ó lè pretend bí pé òun ràn Àjọkẹ́ lọ́wọ́ títí tí ó fi tàn débi tó burú ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti lọ bẹ̀ yẹn tí wọ́n rí mọ́ ni ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti lọ Libya tí wọ́n ti ń ọwọ́ ọ̀yà tó fi ń lé ya wọn léjìká ni ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti lọ Libya tó ti pòkọ ọ̀yà fún ya wọn ẹ̀kọ́ ìbànújẹ́ fáwọn òbí wọn ni ṣé ẹ rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti bọ́ sí Libya tó ti bọ́ bàtà àfọ̀ sẹ́nu ọ̀nà ilé àwọn òbí wọn ni. What is your problem with this Libya? Enough is enough. Àgbọ̀ròyìn ìdùnnú nípa àwọn ọmọ Nàìjíríà tó wà ń bẹ̀ ẹ̀rẹ̀ tún ráwọn míì lọ síbẹ̀ kí ló dé? Òṣì wo ló ń ta wá ìyàwó ló ń jẹ wá ebi wo ló ń pa wá to that level. You need to present Ajoke because you know Alimat. You need to present Ajoke because you know Alimat. Ìyá tí mo ń wòye ṣe ìyá kékeré èké sọmọ kékeré wọ́n ti dàgbà. Ntòsí burú jù ni pé kéèyàn máa fàgbàlagbàrà dààmú. Biola, you need to present Ajoke. Gbogbo ọ̀nà. Ajoke needs to come back to Nigeria. Libya ò kì í ṣe America. Libya ò kì í ṣe London. Wọ́n ṣe UK. Libya ò kì í ṣe Canada. It's not even Dubai. It's not America. You go to Libya, you are a slave already. Àwọn tó ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n ti dọba tọ́lọ́ ti kẹ́ ń bẹ̀ wọ́n lè pé kẹ́lòmíì máa bọ̀ báyìí. Ó ní Libya gan sógbádùn Libya lọ́wọ́ tá a wáyé ni. Ká tó wá ṣẹlú tó tún ṣẹ̀ṣẹ̀ ń kú òbí tó lọ korí bọ̀ wàhálà. Àwọn tó wà ń bẹ̀ wọ́n ń bẹ lọ́n kílù ó tòrò káwọn wálé ni náà. Màmá. Sáà mò ń gbọ́ o. Ọmọ yín Ọlọ́run sọ dé láyọ̀. Àmín o. Ẹ ní gbọ́ròyìn òkèèrè bú sẹ́kún. Àmín o. Ogo tí ń jẹ́ tọ́lọ́run. Mr. Biola. Sáàlájì. Mi ní pe ọlá. Because mo observe pé you are not a confirmed catcher, like black catcher. You don't know anything about it. But what do we do? Ìwọ la mọ̀ now. I'm any other person. Ìwọ náà dẹ̀ láwà bá. Ṣùgbọ́n if you help yourself, we'll help you. Let's have the picture of Alimat now. Fún wa ní fọ́tò Alimat báyìí. Fọ́tò fọ́tò Facebook rẹ̀ ló wà lọ́wọ́ mi fọ́tò orí kíní rẹ̀ ló wà lọ́wọ́ mi sà. So explore pé òní torí òun bá ṣe fídíò kọ náà. Òun náà ni. Àfa ẹ̀fọn ni. Òun náà ni ló wà lórí fóònù. Ó yá ẹ̀yin boys ẹ gẹ́ẹ̀tì nọ́mbà yẹn ẹ gẹ́ẹ̀tì fọ́tò yẹn kí gbogbo àwọn tó bá bá Alimat ní Libya kan bá ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹlòmíì ò ní tí ì tó gèlè tí ń bẹ̀ yọ ọmọ mi fìn
bó bá ṣe ń yọ kúrò ní oko ibi tó ti ń bá wọn gbálẹ̀ bá wọn ṣerú ṣe wàhálà tán tó náà ṣẹ̀ṣẹ̀ ń yọ kúrò bẹ́ẹ̀ yóò fẹ́ mọ system ṣe fi gbóná wọ̀lú ni yóò fẹ́ bẹ̀rẹ̀ kíákíá gbóná fẹ́ mọ kó ẹlòmíì wọ̀lú bó ṣe ń yọ ọ́nù ẹ̀ ló náà mọ bẹ̀rẹ̀ kó fẹ́ mọ kó ẹlòmíì wọ̀lú ọ̀ràn yẹn ni kò ṣerú ẹ̀ sọ̀rọ̀ yẹn ni kò ṣerú ẹ̀ wọ́n fa àwọn yóò dàgbèdè méjì ayé àtọ̀run ẹ̀ fi wọ́n lẹ̀ ní béèrè wọn mọ́ ẹ̀ àwọn tà wọ́n káàkiri wọ́n ti dọ́wọ́ ẹlòmíì lọ́mọdọ̀mọ wa jẹ owó dì màmá àdúrà ni ẹ mọ̀ ṣe báyìí o àdúrà gidi ẹni tí ó hàn lè mọ̀ tí wọ́n bá mú dọ́dọ̀ rẹ̀ kọ́ rà á kó lóun ọ̀fẹ́ kọ́ bọ́ sọ́wọ́ aláàánú kọ́rọ̀mọ́jò gbé sájò Libya àìsè ìlú èbó táà kúkú mọ̀ yàtọ̀ láàrin ìlú èbó mọ́ àmọ̀ yàtọ̀ láàrin ìlú èbó kọ́ làbúrọ́dù ẹ̀yìn odi Nàìjíríà àbí tí èbá ti ń ṣèlú wa làbúrọ́dù nìkan ló ń travel abroad ń jó ní ó dé láyọ̀ ń bo lọ́lọ́ wọn ní Kútọ́nù ni ló ń lọ abroad náà ni ṣùgbọ́n kì í ṣe ìlú èbó àwọn ìlú míì wà gan tán gan ọ̀dà tó Nàìjíríà tí wọn ò sanmọ́nà tó Nàìjíríà á gbòbẹ̀ lásán lọ ìfẹ́ rí ìlú tọ́mọ Nàìjíríà ọ̀sá lọ jákèjádò àgbáyé ẹ̀yin ìjọba wa Ọlọ́run ṣàánú yín o wọ́n ṣàánú yín wọ́n ìsáwálù ti yín àfi bẹ́ẹ̀ sáàlù kì í bí wọ́n ṣàánú wa tíyẹn bá ti pẹ́ lù kan díẹ̀ nísìnyí tó bá ti lọ tó ń lo bí oṣù méjì báyìí nísìnyí wọ́n lọ jápa ni táwọn ò lè pọ́ jápa mọ́ nǹkan bá Oríyọmí náà ti jápa ńgbọ̀ jẹ́ pé jápa wá ti dàṣà Nàìjíríà yẹn bá ti lọ wọ́n ti rò kó ti jápa nu gbọ́ pé jápa everybody kọ́ lọ́wọ́ ṣàánú wa kó wọ́n gbogbo ẹ̀ wọ́n àwọn ọmọ ìlú gan ti wọn ò fẹ́ nírètí mọ́ àìfẹ́ ẹ̀ sírètí mọ́ lọ́jọ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ wò pé kó wọ́n sá lọ tí gbogbo ẹni wọ́n wá kú òǹlé náà lọ́lọ́run wá ní wọ́n wá tá mú bí ọ lọ ni kádàrá ẹ̀dá ni ẹni Ọlọ́run bá ní tiẹ̀ ó yọ sànmọ náà ń bẹ̀ nífa lómìgùn ò lè wálé mọ́ gan ni bí ọ jápa lọ kọ́mọ́dìtì jù ní òjò wálé kì í ṣe pọ́rọ̀ gbọ́ǹbẹ̀ wọn láhùn ni kò ní àní òmù wá ìkà ló lè pe ní láhùn tó náà ní bí ọ lọ kọ́rọ̀ kó ṣàánú wa kó tó wa ẹrù rèé ọmọ ìlúwo ni Àlímọ̀ yìí. ọmọ Ìbàdàn ni Biola pé o. ìpínlẹ̀ ọmọ Ìbàdàn ọmọ abẹ́. ẹ jẹ́ Biola sọ̀rọ̀. ọmọ Abẹ́òkúta ni. ọmọ ìlúwo lẹ pé. ọmọ Abẹ́òkúta. Àlímọ̀tù kẹ̀ǹkẹ̀ lúkẹ́ báwa máa jọkẹ́ wa Àlímọ̀tù kẹ̀ǹkẹ̀ lúkẹ́ báwa máa jọkẹ́ wa o Àlímọ̀tù kẹ̀ǹkẹ̀ lúkẹ́. Àlímọ̀ kìíní jẹ́. ìgò lójú Àlímọ̀ ní Lybia Àlímọ̀ kí ló ń jẹ́. Àlímọ̀tù Àdùkẹ́ ni mo mọ orúkọ rẹ̀ sísà o. Àlímọ̀tù Àdùkẹ́ òun fẹ́ ni. mi ì fẹ́ o friend. ọbẹ̀ fẹ́ ni. àmọ́ ti níyàwó Alájì. o ti fẹ́ rí ni. àmì ìfẹ́ rí o mo ti níyàwó tèmi. ọ̀rẹ́ rẹ ni. friend mi ni o. bó lẹ ṣe pàdé. a pàdé through net náà ni sà. orí ayélujára náà ni. past 4 years sà. wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà. Oh God. wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n ti kọ́kọ́ mú yàn lọ́rẹ̀ẹ́ wọ́n ti wọlé sí yàn látẹ̀ ní mọ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan kan. I pray kí Àlímọ̀ má rí bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wò wá ní Lybia Àlímọ̀ lẹ́ ń wò yú ẹ dákun o ẹni tó bá mọ gẹ́ẹ̀yì ọmọ Abẹ́òkúta wọ́n pé Àlímọ̀tù Àdùkẹ́ eléyìí sá Àlímọ̀tù Sàdíà o Àlímọ̀tù Àdùkẹ́ òun náà ní méjèèjì ń bẹ́ẹ̀ bá dà mọ̀ bó bá jẹ́ pé gò ní mọ́ sábà lò ìgòrè lórí ẹ lójú ẹ̀ yìí tí kì í bá lóògùn tẹ́yìn bá rí òun náà lélẹ́yìí ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà ní Lybia ẹ bá wà ní mọ̀kàn kọ́ mọ̀ fi Àjọkẹ́ pa ìyá rẹ̀ lẹ́kún kó náà má bàa sunkún alẹ́ kọ́ mọ̀ fi Àjọkẹ́ pa ìyá àgbàlagbà yìí lẹ́kún kó náà má bàa sunkún alẹ́ o gbogbo tó kó jọ kó lè bá a fi rọrùn lò ó kó bá wa fi Àjọkẹ́ ránṣẹ́ o ẹ̀ tó bá mọ̀ k'Àlímọ̀ bá wa f'Àjọkẹ́ ránṣẹ́ Àlímọ̀ bá wa f'Àjọkẹ́ ránṣẹ́ o Àjọkẹ́ ò lọ Lybia mọ́ o Àjọkẹ́ ò ṣe kíni kò lọ Lybia mọ́ toro ti dáná sí Biola lọ́rùn o
ọmọ ọlọ́mọ tí ń ṣiṣẹ́ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti dáràn sí lọ́rùn o Àjọkẹ́ kò lọ Lybia mọ́ o báwa dá Àjọkẹ́ padà o ẹ lè dìde báwọn ìnípe ọlá ṣùgbọ́n kí mọ́gàjí àtàwọn èèyàn kan kí ẹ bá Biola sọ̀rọ̀ kó bá press further bá a ṣe máa rí Alimat tí Àjọkẹ́ ó sì padà. ẹ tún káàbọ̀ padà ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o gbogbo abiyamọ ayé ṣẹ́yìn ti kẹ́kọ̀ọ́ kan báyìí ẹ̀yin tẹ́ ò ní mójútó àwọn ọmọ yín bó ṣe tó àti bó ti ṣe yẹ ẹ̀rí connection kan bì kan ó sáré lọ ó take permission ẹ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tárábìnrin yẹn tó ń fojú wì lórílẹ̀‐èdè Lybia lọ́hùn Lybia wá jẹ́lu gidi kan torí Ọlọ́hun tíyẹn ó máa bó òsì pé yẹn mọ́ ọmọ lọ kí ẹ wulẹ̀ máa ṣerú Nàìjíríà gan ṣé ò pè àwọn ìlú kan wà tí ò yẹ kí yẹn yà sí àwọn àgbákò ìlú Lybia ọ̀kan nínú wọn kí ni nǹkan tẹ́rí gbámú ló lè tẹ̀ ṣèwò tán yìí ẹ bá ń darapọ̀ ní abala àríwúsù kẹ́ ẹ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.